ǹjẹ́ mo tún délé ní àyànfẹ́ Elédùmarè bí ìṣe mi lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 bí ta ti mú ròyìn wá lájẹ́ ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé gẹ́gẹ́ bá ẹ ṣe mọ̀ wípé sin ló lè ré òkìtì ní tọ̀bọ̀ igbe mẹ́ẹ̀mẹ́ báyìí òní tèwúrẹ́ láwùjọ àwọn ẹranko tó kù níta àyàn láàyò lórí ìkànnì yìí náà nìròyìn lájẹ́ ọba alẹ̀ tó bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìròyìn tó sòdó tí ò lẹ́jà àbákan nínú torí bó bá ṣe rí gan láti máa sójú abẹ́ǹkó bí màá ṣe tàwa náà kọ Elédùmarè ní kẹjá mọ́ kí ká sì máa fọpẹ́ fún ní gbogbo ìgbà mo fi léèkì gbogbo àwa tá a jọmọ lẹ́yìn Kristi wípé a kú pọ̀pọ̀ sísìn ọdún àjíǹde Ọlọ́run ọba lókè yóò jẹ́ kí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láyè tó wù wá ìròyìn tó wà nílẹ̀ yìí àgbọ̀ ọ̀gbọ́tán òun náà ni Elédùmarè yóò sì fún wa ní okun àtagbára láti fi kà á àti láti fi gbọ́ ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ kókó inú ìròyìn rẹ̀ ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ ṣe sùúrù ẹ ní ìrètí kí ẹ sì ní ìfarajìn gẹ́gẹ́ bí Jésù ṣe ṣe lásìkò tó bẹ lókè pẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń bọ̀ wá dára o ẹgbẹ́ òṣèlú APC ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP náà ti gba àwọn adarí gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn láti fara wọn jìn fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ ìkíni wọn fún ọdún àjíǹde òun lélẹ́yìí ti jáde òjò ajé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ gidigidi gan báyìí o bàbá Tinubu ẹ dákun ẹ gbé àjàgà burúkú yìí kúrò lórí wa Bishop Kukah ló bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn agbófinró náà ti ń ṣe bẹ́ẹ̀ gbófinjalè ní orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ tẹ ọmọ ogun ilẹ̀ yìí kan èyí ọwọ́ tẹ ọmọ ogun ilẹ̀ yìí kan èyí tó lọ kó àkàkà ẹmọyọta ìbọn fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna irú ìròyìn bẹ́ẹ̀ ni èyí tí ó jẹ́ tọmọogun ilẹ̀ yìí tó náà ṣe bẹ́ẹ̀ jẹ́ adigunjalè tó tún jí ọkọ̀ ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Kwara ni mo lọ báyìí àwọn agbébọn ti jí ènìyàn méje gbé sá lọ ní ìfọnáfọnṣu ní ìpínlẹ̀ náà àwọn ọ̀dọ́ ìlú náà ti fárígá báyìí wọ́n sì ní àwọn fẹ́ gbẹ̀san ikú àwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ Plateau náà bá ṣe ìkọlù sí ibùba àwọn Fúlàní darandaran wọ́n ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ màálù àwọn Fúlàní nígbà tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Fúlàní náà tán ṣe wọ́n ṣèbáṣìgbò àwọn ọ̀dọ́ inú ìlú ìpínlẹ̀ Benue náà ṣe bẹbẹ pẹ̀lú bá ṣe gbégi dínà láti má jẹ́ kí gómìnà ní ìpínlẹ̀ Benue kó wọlé sí ìjọba ìbílẹ̀ Ukum ní ìpínlẹ̀ ọ̀hún láti kẹ́dùn pẹ̀lú ìkọlù wọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ ṣe sùúrù ẹ sì ní ìrètí kí ẹ sì ṣe bẹ́ẹ̀ ní ìfarajìn gẹ́gẹ́ bí Jésù ṣe ṣe orílẹ̀-èdè Nàìjíríà ń bọ̀ wá dára o ẹgbẹ́ òṣèlú APC ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú APC Felix Murka bó ṣe fi àtẹ̀jáde fún ọdún àjíǹde ránṣẹ́ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ibẹ̀ ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù láti ní àforítì àti ìfarajìn gẹ́gẹ́ bí Jésù Kristi bó ṣe ṣe nígbà ayé rẹ̀ tó fi borí gbogbo ìṣòro tó ní lásìkò náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ní í ṣe pẹ̀lú ká ní sùúrù ká sì ní àforítì àti ìrètí rere nínú ìṣèjọba tó ń bẹ lóde yìí ó sọ dúnmọ̀ wípé tá a bá ṣe eléyìí ó dájú gbàgbàgbà pé orílẹ̀‐èdè Nàìjíríà ó sì ń padà bọ̀ wá dára fún wa bẹ́ẹ̀ náà ni ó ṣe bẹ́ẹ̀ rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà pé káàrẹ gbìyànjú kó ṣe bẹ́ẹ̀ mú ṣòkòtò rẹ̀ ní ọ̀kún kó sán ṣòkòtò rẹ̀ dáadáa kó sì mú ọ̀rọ̀ ètò ààbò lọ́kùnkúndùn bẹ́ẹ̀ ni ìṣọ̀kan tí ó wà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí ní gbogbo ẹ̀ yóò sì ṣe bẹ́ẹ̀ di ohun tó mọyán lórí ní àsìkò ìjọba rẹ̀ ó ní tá a bá ṣe léyìí pẹ̀lú ìrètí ìfarajìn àti sùúrù ohun gbogbo bọ̀ wá ṣẹ́kù fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà Felix Murka ló gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn nínú àtẹ̀jáde rẹ̀ fún ọdún àjíǹde bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP náà ti gba àwọn adarí gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn láti fara wọn jìn fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP náà bá ṣe fi àtẹ̀jíṣẹ́ àti àtẹ̀jáde fún
ayẹyẹ ọdún àjíǹde èyí tí a ṣe ní àná òde yìí. Ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Débọ̀ Ológun Àgbà, òun náà máa ṣe bẹ́ẹ̀ fi àtẹ̀jáde tiẹ̀ ó fi léde síta níbi tó ti kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kú ọdún àsìkò ìyèdún, ní pàtàkì jùlọ àwọn ọmọlẹ́yìn Kristi lórí ọdún àjíǹde èyí tí a ṣe yìí. Ó sọ dímọ̀ wípé ìgbàgbọ́ nínú Ọlọ́run àti àdúrà fún àyípadà rere lórílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kí ó jẹ́ nǹkan tí ó mú lọ́kàn àyà àwọn ọmọlẹ́dẹ̀ yìí pẹ̀lú bá ṣe ń ṣe ọdún àjíǹde náà. Ibẹ̀ ló tún ti wá rọ gbogbo àwọn adarí tó wà ní ipò kọ̀ọ̀kan ní agbọn òṣèlú àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé ẹ lo ipò tẹ́ wà yìí láti fi ara yín jìn fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ó ní ẹja rántí wípé ọdún àjíǹde tá à ń ṣe yìí ó ní àpẹẹrẹ rere èyí tí Jésù Kristi olùgbàlà aráyé tó fi lélẹ̀ lásìkò tí ó ń bẹ ní òkè pẹ̀. Ó ní gbogbo àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú ìhùwàsí àti ìgbésí ayé Jésù Kristi, ó ní kí gbogbo wa náà ká ṣe àmúlò. Ó ní tàbá ṣiṣẹ́ léyìí ìdàgbàsókè tó lámìlaka yóò wà ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sì ní sí wípé apá kan afárí rẹ̀ ju apá kan lọ lórílẹ̀-èdè yìí. Ojú ajá orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ gidigidi gan báyìí. Bàbá Tinubu, ẹ dákun ẹgbẹ́ ọ̀jàgà burúkú tí ẹgbẹ́ lé wa lọ́rùn yìí ẹgbẹ́ kúrò. Bishop Kukah wọn ló sọ èyí di mímọ̀. Matthew Hassan Kukah tó jẹ́ bíṣọ̀bù fún ìjọ Catholic Diocese ti ìpínlẹ̀ Sokoto, ó ní ó mà ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ayẹyẹ ọdún àjíǹde èyí tí ó wáyé ní àná òde yìí. Nínú àtẹ̀jáde rẹ̀, ibẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ lọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bàbá ojú ajá orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣẹ̀jẹ̀ gidigidi gan ni o láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC tó ti ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Níṣe ni nǹkan kò fi ara rọ, ní pàtàkì jùlọ lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àlééfà yìí. Nígbà tí ó máa ṣe àlàyé, ó sọ nímọ̀ wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó tiẹ̀ ti wá di tí ó mẹ́hẹ̀ pátápátá báyìí. Bẹ́ẹ̀ ni ebi ọ̀pàgbà ti ń fọwọ́ mẹ́kẹ́ ó ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó dàbí àrùn kan èyí tí ń ja orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni àjálù oríṣiríṣi ó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Ó ní àjàgà yìí mọ̀ ti wúwo ju, ẹjọ́ nítorí ti Jésù Olúwa wa ẹ gbé kúrò lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan èyí tẹ̀ ń gbé tó mú ìnira náà tó mú lé koko. Bẹ́ẹ̀ ni ó tún sọ nímọ̀ wípé ẹ jẹ́ ká wo agbọn àwọn àgbẹ̀ olóko. Ó ní gbogbo wọn báyìí wọn ò lè lọ sínú oko wọn mọ́ bó ti wù wọ́n àti bí ó ṣe tọ́ pẹ̀lú bó ṣe yẹ, pẹ̀lú bí àwọn agbébọn Fúlàní darandaran bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa wọ́n lójoojúmọ́. Ó ní àkàkà ìmọ̀ye ẹ̀mí onísọnù lórílẹ̀-èdè Nàìjíríà èyí tá àkọsílẹ̀ wà fún, èyí tá àti ẹ̀gbọ́ rárá lásìkò yìí, èyí tó mú kí ebi ńlá àti ebi ọ̀pàgbà ti fi fọwọ́ mẹ́kẹ́ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi ń gbópọn sí i látàrí àìsí ààyè fún àwọn àgbẹ̀ láti lọ rí dáko wọn, tó sì mú ìyàn líle tó mú wá báyìí. Bẹ́ẹ̀ ló wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ gbìyànjú ẹ bá wa wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ àwọn agbésùnmọ̀mí báńdíìtì Fúlàní darandaran tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bẹ́ẹ̀ àwọn báńdíìtì tá à ń sọ yìí, ó ní àwọn ìjọba kan lò láti lè jẹ́ kí wọ́n rí agbára gbà kan dórí àlééfà. Ó ní nígbà tí wọ́n wá débẹ̀ tán, níṣe ni àwọn báńdíìtì tí wọ́n ti ró lágbára náà láti àtẹ̀yìnwá wọ́n ti wá di ẹ̀rù jẹ̀jẹ̀ lénìí tí wọ́n sì ń da gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dá sí bala sí bolo. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Bishop Kukah èyí tó fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ní pàtàkì jùlọ ó ní kí ààrẹ gbìyànjú kí wọ́n gbé àjàgà náà kúrò ní ọrùn orílẹ̀-èdè Nàìjíríà kí ọrùn wa kó sì fúyẹ́. Àwọn agbófinró náà ti ń ṣe bẹ́ẹ̀ gbé òfin jẹlẹ̀ ní kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ọwọ́ tẹ ọmọ ogun ilẹ̀ yìí kan èyí tó ń lọ rèé kó àkàkẹ́ àmọye ọta ìbọn fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna. Ọmọ ogun ilẹ̀ yìí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Private Yahaya Yunusa ẹni ọdún 25 ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí, èyí tí wọ́n ṣe ní àlàyé pé ní agbègbè Jájí ìjọba ìbílẹ̀ Igabi ní ìpínlẹ̀ Kaduna ní ọwọ́ ti bá pẹ̀lú wọ́n ti bá àkàkà ìmọye ọta ìbọn èyí tí kò bá òfin mu ní ọwọ́ rẹ̀, tí wọ́n sì ṣe ní àlàyé pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn agbésùmọ̀mí aṣekúpani lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó fẹ́ lọ́ọ́ ta ọta ìbọn náà fún Yunusa tó wà ní ẹ̀ka
iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí 197 Special Forces Battalion ní ìpínlẹ̀ Zamfara òun ni ọwọ́ bá ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ kọkàndínlógún inú oṣù kẹrin ọdún tá a wà yìí ní nǹkan bí dédé aago 12 òru ó kù ìṣẹ́jú 5 kó lù wọn bá oríṣiríṣi àkàkàmọye ọta ìbọn ní ọwọ́ rẹ̀ àti ID káàdì tó jẹ́ ti àmì ìdánimọ̀ rẹ̀ nínú iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n tó bọ oríṣiríṣi ATM ní àpò rẹ̀ lásìkò tí wọ́n gbà mú yìí nígbà tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ṣe ní àlàyé pé àwọn ọta ìbọn náà ó ní òun jí kó lọ́nà tí ò tọ́ lásìkò tí wọ́n ń ja ogun ní ìpínlẹ̀ Zamfara náà tó ń sì palẹ̀ rẹ̀ mọ́ láti lọ́ọ́ rẹ̀ kó fáwọn kan ní ìpínlẹ̀ Kaduna wàyí o ọwọ́ ti bàbá yìí tó sì ti wà ní akolo àwọn agbófinró níbi tí wọ́n náà wọ́n ti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Irú ìròyìn tó jọ eléyìí náà ní ti ọmọ ogun ilẹ̀ yìí èyí tó náà ṣe bẹ́ẹ̀ jẹ́ adigunjalè tó sì tún jí ọkọ̀ lókọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọmọ ogun ilẹ̀ yìí kan èyí tó wà ní Operation Delta Safe ní ìpínlẹ̀ Bayelsa ó ní ọwọ́ ti bàbá yìí o wọn àti ọmọ ìlú èyí tí wọ́n fi ẹ̀sùn pé wọ́n jí ọkọ̀ ọlọ́kọ̀ tó jẹ́ Hilux wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkó nínú àlàyé tí àwọn agbófinró ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé arákùnrin kan tó jẹ́ ọmọ ìlú ó ṣe bẹ́ẹ̀ tó jí ọkọ̀ Hilux náà tó jí gbé tí òun àti ọmọ ogun ilẹ̀ yìí tó sì jọ dì í ní ọmọ ogun ilẹ̀ yìí náà ó jókòó ti arákùnrin ọ̀hún lásìkò tó ń wa ọkọ̀ náà lọ sí south orílẹ̀-èdè Nàìjíríà láti lọ rí tuta fún àwọn ènìyàn míì ní àsìkò náà ó ní wọ́n sọ bí wọ́n wípé ọmọ ogun ilẹ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ jókòó síwájú kí wọ́n lè fi àyè sílẹ̀ kí wọ́n wa ọkọ̀ náà kọjá ní checkpoint gbogbo tí wọ́n bá ti ń gbé ẹni sí ìyàlẹ́nu àwọn agbófinró ti gbọ́ nípa ìròyìn ọkọ̀ náà wípé wọ́n jí gbé wọ́n sì dá wọn dúró wọ́n ṣe ìwádìí wọn finifini èyí tó ṣe àfihàn pé níṣe ni wọ́n jí ọkọ̀ Hilux ọ̀hún tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkó wọ́n sì fẹ́ lọ rèé tà sí south orílẹ̀-èdè Nàìjíríà wàyí o ọwọ́ ti bà àwọn méjèèjì ní ìpínlẹ̀ Èkó nílẹ̀ tí wọ́n sì ti fi wọ́n sí gbàgà àtìmọ́lé báyìí níbi tán ní ìwádìí àwọn ó ń tẹ̀síwájú láti mọ bí ìrìn àjò náà bó ṣe rìn gan ní pàtó. Ìpínlẹ̀ Kwara ó ní mo ń ṣe bẹ́ẹ̀ tẹ bàálù mi létí lọ báyìí o àwọn agbébọn ti jí ènìyàn méje gbé sálọ ní ìfanafanso lópòpónà ìpínlẹ̀ Kwara ní òpópónà ọ̀bọ ayégúnlẹ̀ sí òsì ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé àwọn agbébọn tó dè hámára ogun ó ní wọ́n dá ọkọ̀ Toyota Sienna kan èyí tó ń lọ sí Ọ̀fà láti Àbújá ni wọ́n dá dó ní ojú òpópónà náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ Sienna náà èyí tí òǹkà wọn jẹ́ méje tán kó wọn dàálẹ̀ lásìkò wọn wọ inú igbó lọ nínú àlàyé èyí tí iléeṣẹ́ ọlọ́pàá láti ọ̀dọ̀ alukoro wọn Èjìrẹ́ Adétóhun èyí tó ṣe ó sọ dímọ̀ wípé nínú àwọn ènìyàn tán wà nínú ọkọ̀ Sienna ọ̀hún wọn láti rí àwọn ọmọ kéékèèké mẹ́ta ṣùgbọ́n èyí tó dàgbà jù nínú àwọn ọmọ náà wọ́n ló ṣe bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ náà lọ bá àwọn onímọ́tò tí orúkọ wọn jẹ́ Olúmọ Express ní Ọ̀fà níbi tí wọ́n ti gun ọkọ̀ náà tó ṣe àlàyé fún wọn wípé ẹ wò ó nǹkan ti bẹ́yìn yọ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ orí bá ṣe rò ó níṣe ni àwọn ajínigbé náà ti ṣe bẹ́ẹ̀ jí àwọn ènìyàn wọn màmá àti ẹbí táwọn jọ gun ọkọ̀ Sienna náà náà ti jí wọn gbé lásìkò tí àwọn ń lọ ní ojú òpópónà náà nígbà tí àwọn onímọ́tò ọ̀hún tágbá ìròyìn náà lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí ní ìpínlẹ̀ Kwara tán sì bẹ̀rẹ̀ ìwádìí níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n rí ọkọ̀ Sienna ọ̀hún ní ẹ̀bá ọ̀nà àti àwọn ọmọ méjì tó kù ní inú ọkọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni Èjìrẹ́ Adétóhun ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn lójú méjèèjì báyìí tá sì ti fọ́n sínú gbogbo kọ̀rọ̀kọ́dù inú igbó ọ̀hún pẹ̀lú àtìlẹ́yìn àti àjọṣepọ̀ ikọ̀ fìjìláńtẹ́ ti ìpínlẹ̀ Kwara láti lè rí i dájú wípé ẹ̀mí àwọn ènìyàn náà ó dé wọ́n sì dá wọn padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn ní ìpínlẹ̀ Kwara àti ibi yòówù kí oníkúlùkù wọn tí wọ́n ti jáde wá àwọn ọmọ mẹ́ta tí wọ́n gbá mú àwọn ọmọ mẹ́ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi sílẹ̀ tí wọ́n já àjàbọ́ òun ni wọ́n ti dá padà sọ́dọ̀ àwọn ènìyàn wọn báyìí lásìkò tá a fi kó ìròyìn yìí tá a fi ń tù ú jọ. Kódà ní ìpínlẹ̀ Plateau àwọn ọ̀dọ́ ìlú náà ti fárígá tán sì bínú tán láwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ gbẹ̀san ìkọlù tí àwọn Fúlàní darandaran ṣe sí wọn èyí tó ti mú ọ̀gọ̀rọ̀ ẹ̀mí lọ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣe ìkọlù sí ibùba àwọn Fúlàní wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ màálùú nígbà tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn léṣe ní ìpínlẹ̀ Plateau.
àwọn ọ̀dọ́ langba tí orúkọ wọn jẹ́ Birom ní ìpínlẹ̀ Plateau òní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ya lọ sí ibùba àwọn Fúlàní tó jẹ́ ilé ìgbé wọn ìtọ́pẹ̀ tó wà ní Tanjo ní ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ náà ní nǹkan bí dédé aago kan ọ̀sán òní wọ́n sọ dímọ̀ wípé ìkọlù náà òní ó wáyé pẹ̀lú bó ṣe ṣe náà lẹ́yìn pé àwọn ọ̀dọ́ langba ọ̀hún náà kóra wọn jọ láti lọ ṣe ìkọlù sí àwọn Fúlàní lórí ẹ̀sùn pé àwọn ni wọ́n pa àwọn ènìyàn wọn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Plateau tọ́sí láwọn náà ní káwọ́ gbéra láti máa wòran bí ìjọba bá kọ̀ tí ò wá ojútùú sí ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yìí. Fún ìdí èyí àwọn náà fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ya lọ bá àwọn ènìyàn náà ní ibùba wọn níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé wọ́n ṣekú pa màálùú 3 nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ọ̀hún tí wọ́n fi ara pa nínú ìkọlù tí ó ṣẹlẹ̀ torí pé ọ̀rọ̀ náà ó bá wọn ní òjijì nígbà tí ìròyìn náà tó dé tí ìgbọ́ àwọn ọ̀dọ́ Fúlàní táwọn láti agbègbè tó pè ní Mahanga òní àwọn náà mà ṣe bẹ́ẹ̀ múra ogun láti fẹ́ lọ dojú ìjà kọ àwọn ọ̀dọ́ langba tọ́pọ̀ orúkọ wọn ní Birom ní ìjọba ìbílẹ̀ Riyom náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Operation Safe Haven tí wọ́n ti gbọ́ sí ìròyìn náà èyí tí wọ́n dá àwọn ọ̀dọ́ langba Fúlàní ọ̀hún dúró èyí ni kò bá tó bí wàhálà àti ìpànìyàn míì ní ìpínlẹ̀ Plateau bí kì í bá ṣe pé ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n dá sí ọ̀rọ̀ náà níṣẹ́ làwọn méjèèjì náà ti múra ogun kalẹ̀ láti ti fẹ́ kọjú ìjà síra wọn àmọ́ báyìí àmọ́ báyìí níṣe ni Fúlàní méjì ni ó fi ara gba ọgbẹ́ ọta ìbọn lásìkò tí wọ́n ṣe ìkọlù náà nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Operation Safe Haven wọ́n ní àwọn ti wà ní agbègbè méjèèjì níbi tí wọ́n ti ń gbìyànjú láti jẹ́ kí àlàáfíà kó jọba láàrin àwọn ènìyàn méjèèjì. Ìkọlù ìpínlẹ̀ Plateau ó ní kì í ṣe ìròyìn mọ́ pẹ̀lú bá ṣe mú wá ní gbogbo àsìkò nípa bí àwọn oníṣẹ́ láabi agbébọn tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ afurasí Fúlàní darandaran náà ti ṣe ìkọlù nílé tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ láàrin ọ̀sẹ̀ méjì gbáko ní ìpínlẹ̀ Plateau náà àti ti ìpínlẹ̀ Benue èyí tí a máa mú ìròyìn tiẹ̀ náà wá báyìí. Àwọn ọ̀dọ́ ìlú ní ìpínlẹ̀ Benue náà mà ṣe bẹ́ẹ̀ gbégi dínà láti má jẹ́ kí gómìnà ìpínlẹ̀ wọn kó wọlé sí ìjọba ìbílẹ̀ Orome ní ibi tí ìkọlù ńlá tó ti wáyé ní ìpínlẹ̀ náà. Ìjọba ní Afia ìjọba ìbílẹ̀ Ukum ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé wípé gómìnà ní ìpínlẹ̀ Benue Hyacinthe Alia ó ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn pàtàkì lẹ́yìn láti lọ ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ méjèèjì níbi tí ìkọlù àwọn Fúlàní darandaran ọ̀hún tó ti wáyé tó àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní mẹ́rìndínlọ́gọ́ta ẹnu mi àgò tó ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé ní àsìkò tí Hyacinthe Alia tó kó àwọn bíi kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue Steve Hassan Yabalet àti àwọn èèyàn jàǹkànjàǹkàn míì tó kó wọn lẹ́yìn láti lọ ṣe ìbánikẹ́dùn pẹ̀lú àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Ukumu yìí àti Logo ní ìpínlẹ̀ ọ̀hún. Níṣe ni ó jẹ́ ìyàlẹ́nu pẹ̀lú bá ṣe ní àwọn ọ̀dọ́ kan wọ́n ṣe bẹ́ẹ̀ gbé igi ńlá bí ojú òpópónà èyí tí ọkọ̀ gómìnà ọ̀hún tí ó gbà wọnú ìjọba ìbílẹ̀ náà ní nǹkan bí dédé aago 3 ọ̀sán ní ogúnjọ́ oṣù yìí ọdún tí a wà ní inú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ wọ́n tilẹ̀ sọ wípé àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò ó ní wọ́n lo àwọn ọ̀dọ́ langba ọ̀hún láti lè jẹ́ kí wọ́n dí gómìnà náà lọ́wọ́ nígbẹ̀yìn àwọn agbófinró dá sí ọ̀rọ̀ náà láì ní wàhálà àti ìkọlù kankan nínú níbi tí wọ́n ti padà fi àyè sílẹ̀ fún gómìnà Hyacinthe Alia láti bá àwọn ènìyàn rẹ̀ láti bá wọn kẹ́dùn. A ṣe àfihàn fídíò àwọn ènìyàn náà àti gómìnà fúnra rẹ̀ nígbẹ̀yìn ìròyìn náà. Dídùn púpọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ́dé mọ́gẹ́fìlẹ̀ òní kọjá ìpín ìpéjọ kí oníyan wípé ẹ̀ṣọ́ lọ́bẹ̀ ṣe ìtẹ́bàmíjẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Ẹ má gbàgbé wípé gbogbo ìta àṣọ yìí èyí tó dá ń bẹ̀ títí ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa ni ṣẹ̀rẹ́ ètò bá kù díẹ̀ káàtó bóyá orúkọ agbègbè àbórúkọ ènìyàn àbórúkọ ìlú kan òun la ṣe bẹ́ẹ̀ tá a sì pè tá a sì sọ ẹ má fìbí wá ẹ mà pọ́ ọmọdé òní mọ̀ kọjẹ kó mọ̀ra lọ́wọ́ tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ wà níkàlẹ̀ nínú ilé ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lè mí jẹ́ ó dàbọ̀ fún ti àsìkò yìí.
àpò hàn.